Ìpèsè ẹ̀kọ́ jẹ́ ọ̀kan lára ohun tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn mú lọ́kùnkúndùn jùlọ nípínlẹ̀ Ògùn. Èyí ló fà á tó fi jẹ́ wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìjọba yìí ń ya owó tó pọ̀ jùlọ sí nínú ètò ìṣúná rẹ̀ lọ́dọọdún bẹ̀rẹ̀ láti ọdún 2011 tíjọba yìí ti gorí àléfà. Ohun tó ṣokùnfà irúfẹ́ ìgbésẹ̀ pàtàkì báyìí ni ìgbàgbọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn wípé ìpèsè ẹ̀kọ́ tó múnádóko ṣe kókó fún ìdàgbàsókè àwùjọ. Fún ìdí èyí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn sapá rẹ̀ láti ṣe àtúnkọ́ àti àtúntò àwọn yàrá ìkàwé tó wà ní gbogbo ilé ìwé ìjọba nípínlẹ̀ Ògùn. Bákan náà ni ìjọba kò tún dáwọ́ dúró lórí ìpèsè gbogbo ohun tó yẹ fún ìrọ̀rùn àwọn akẹ́kọ̀ọ́ láti ní kí ètò ìkẹ́kọ̀ọ́ túbọ̀ lè tún rọrùn sí fún wọn. Síwájú sí ìjọba tó ń kọ́ àwọn ilé ìwé ìgbàlódé tuntun sí gbogbo agbègbè ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn. Láfikún, yàtọ̀ sí iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ilé ìwé ìjọba wọ̀nyí, ìjọba tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ yìí báyìí tún mú ìpèsè gbogbo ohun tó yẹ fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ògùn lókùnkúndùn. Èròǹgbà ìjọba ni láti ṣe kóríyá fún àwọn olùkọ́ wọ̀nyí kí iṣẹ́ tíṣà lè wúni láwùjọ, èyí tí yóò wá jẹ́ kí àwọn náà lè máa ṣiṣẹ́ wọn kárakára kí àfojúsùn ìjọba lórí ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko lè dòun láìpẹ́ ọjọ́. We have to take in balance as human beings. We human beings and other living things. Where your negative will be, your what? Positive will be. Now, at negative side. Ọ̀kan lára ìgbésẹ̀ tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ń gbé lóòrèkóòrè láti ìbẹ̀rẹ̀ ìjọba rẹ̀ ni àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan fún àwọn olùkọ́ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Èròǹgbà ìjọba ni láti rí wípé àwọn olùkọ́ tó wà ní gbogbo ilé ìwé ìjọba tó ní ìmọ̀ kún ìmọ̀ sí nípasẹ̀ ètò ẹ̀kọ́ ìgbàlódé fún àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ilé ìwé kó wa wọn. A squared minus B squared. A squared minus B squared. Difference of what? 2 squared. A tún ṣe training fáwọn teachers wa tó pọ̀ ní secondary school ní o primary school ní a ṣe ètò tí wọ́n wá kọ́ àwọn teachers wa tó tún fi bọ́n ṣe máa tún ṣe hàn wọ́n àwọn tó ti ẹ̀ wá láti ìlú òyìnbó náà wá àwọn tó wá láti bíbá ẹ̀ wá.
láìpẹ́ yìí tún ni gómìnà Ìbíkúnlé Amósùn tún kéde àlékún owó oṣù àwọn olùkọ́ tó wà ní gbogbo ilé ìwé ìjọba nípínlẹ̀ Ògùn. Gómìnà kéde àlékún owó oṣù àwọn olùkọ́ náà lásìkò ayẹyẹ ọ̀sẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ti ọdún 2014 níbi ọ̀kan lára ètò tó wáyé níbẹ̀ èyí tí wọ́n pè ní ọjọ́ kan pẹ̀lú gómìnà. We will pay that 27.5%. Where are the teachers? So we are forced in Nigeria to be paying 27.5% for teachers. Bákan náà, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò ṣàìmọrírì ipa ribiribi tí àwọn olùkọ́ ń kó fún ìdàgbàsókè oníranran èyí tí ó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn lápapọ̀. Láti wá ṣe kóríyá fún àwọn olùkọ́ náà láti túbọ̀ tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ wọn, ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àjọ tó ń rí sí ètò àwọn olùkọ́ nípínlẹ̀ yìí èyí ò ní àjọ TESCOM tó máa ń ṣe àgbékalẹ̀ àpèjẹ níbi tí wọ́n ti máa ń fún àwọn olùkọ́ àti àwọn ọ̀gá àgbà ilé ìwé tó fakọyọ jùlọ lẹ́nu iṣẹ́ wọn láàmì ẹ̀yẹ. Pàtẹ́wọ́ African Church today. Thank you. St. Anthony's Grammar School. Èṣù ènìyàn. Abẹ́ṣùwà. Ẹ̀gbá. Get the trophy for Ẹ̀gbá ready for. Thank you for the support. Mr. Amoso. Ojomi Community Grammar School, Ojomi Waterside. Síwájú sí ìjọba tún rí wípé ìlọsíwájú wà fún àwọn olùkọ́ wọ̀nyí lẹ́nu iṣẹ́ wọn. Lóòrèkóòrè ni ìjọba ń ṣètò àgbéga lẹ́nu iṣẹ́ fún àwọn olùkọ́ lásìkò tó yẹ. Ìdánwò fún àgbéga yìí máa ń wáyé lọ́dọọdún fún gbogbo àwọn olùkọ́ tó wà nílé ìwé ìjọba nípínlẹ̀ Ògùn. Àwọn tó bá fakọyọ nínú ìdánwò yìí ni wọ́n máa ń ṣe àgbéga fún lọ sí ìpele ipò tó bá kàn fún oníkálukú wọn. Lára irúfẹ́ àwọn ipò bẹ́ẹ̀ náà ni ipò ọ̀gá àgbà àti igbákejì ọ̀gá àgbà fún àwọn olùkọ́. Bákan náà sì ni ìjọba yìí lábẹ́ àjọ TESCOM tún máa ń rí wípé wọ́n ṣe ayẹyẹ tó yẹ fún àwọn tó bá fakọyọ náà lẹ́yìn tí wọ́n bá ti gba àgbéga lẹ́nu iṣẹ́ wọn. If you're happy and you know and you really want to show, if you're happy and we know, we say amen. We are happy and we know and we really want to show. We are happy and we know, we say amen. A ní pé kán tó bá lọ sí school tán bá lọ tá máa post wọn sí yẹn kán múra dáadáa nítorí pé nígbà tí àwa kéré àwọn teacher wa tá bá rí wọn inú wa máa ń dùn a máa fẹ́ dàbí wọn ìyẹn la fi gbà wọ́n mọ̀ràn bẹ́ẹ̀ yẹn pé kán múra kò dìgbà tí èèyàn bá wọ lace ni ó jẹ́ pé múra dáadáa bó bá yẹ pàǹkárá yìí ni kó mọ́ kán wọn kó dáa so that tí àwọn èèyàn bá wá sí school wọn àbáwọn teacher pàápàá wọn á lè ní confidence. Láìpẹ́ yìí ni àjọ TESCOM yìí tún ṣe ìdánwò àgbéga lẹ́nu iṣẹ́ ti ọdún 2014 fún àwọn olùkọ́ ilé ìwé ìpínlẹ̀ Ògùn káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ yìí èyí wáyé nínú oṣù kẹjọ ọdún 2014 yìí. Àwọn olùkọ́ tó kópa nínú ìdánwò náà ti dé sí ilé ìwé tí oníkálukú wọn yóò ti ṣe ìdánwò wọn lásìkò tó yẹ. Èyí rí bẹ́ẹ̀ nítorí wípé àǹfààní olówó iyebíye tí wọn kò lè sọnù ní irúfẹ́ ìdánwò báyìí jẹ́. Alága àjọ tó rí sí ètò àwọn olùkọ́ nípínlẹ̀ yìí ìyáàfin Olúbùkọ́lá Ọ̀nàbànjọ àti àwọn òṣìṣẹ́ àjọ náà tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ ṣàbẹ̀wò sí àwọn ààyè tí ìdánwò náà ti wáyé láti mọ bí ìdánwò ọ̀hún ṣe ń lọ sí láàyè kọ̀ọ̀kan. Anybody who is not here, do not count chairs or guards for
nípele nípele ni wọ́n ṣe ìdánwò náà fún àwọn olùkọ́ wọ̀nyí. Wọ́n kọ́kọ́ ṣe ìdánwò alákọsílẹ̀, lẹ́yìn náà ni wọ́n wá tún ṣe ìdánwò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún oníkálukú àwọn olùkọ́ tó kópa nínú ìdánwò àgbéga lẹ́nu iṣẹ́ ti ọdún 2014 náà. Èyí ni yóò ṣàfihàn àwọn tó pójú òṣùwọ̀n nínú àwọn olùkọ́ láti ní àgbéga lẹ́nu iṣẹ́ wọn. Alága àjọ tó ń rí sí ètò àwọn olùkọ́, Ìyáàfin Olúbùkọ́lá Ọ̀nàbànjọ àti àwọn òṣìṣẹ́ àjọ yìí mìíràn náà tún pẹ̀lú àwọn tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn olùkọ́ láwọn àyè tí wọ́n ṣàbẹ̀wò sí lásìkò ètò ìdánwò àgbéga náà. What are the areas? Are you in the junior or senior school? Junior, yes. Early. Because quite a number of our teachers in Lagos. It's not far from my home is not far from. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀, alága àjọ yìí fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ìdánwò náà ṣe ń lọ bó ti tó àti bó ti yẹ. Ẹni tí ó jẹ́ Principal General fún iṣẹ́ àkànṣe lábẹ́ àjọ tó ń rí sí ètò àwọn olùkọ́ nípínlẹ̀ Ògùn ṣàlàyé síwájú sí i lórí ohun tó fà á tó fi ṣe kókó kí ogunlọ́gọ̀ irúfẹ́ àwọn olùkọ́ bẹ́ẹ̀ kópa nínú ìdánwò àgbéga náà. A rí pé tí èèyàn bá wà lórí tó ń ṣiṣẹ́ kan tó kàn dẹ̀ wà lójú kan ṣá tí ò lọ síwájú tí ò ní tẹ̀síwájú iṣẹ́ yẹn kò lè ní ìwúrí nínú iṣẹ́ yẹn. A dúpẹ́ pé bàbá wa wò ó pé ó yẹ kí wọ́n ṣe ìwúrí fún àwọn olùkọ́ nípa fífi àyè sílẹ̀ láti ṣe ìgbéga fún wọn. Ìgbéga náà lè rí bí gómìnà wa ṣe ṣe pé ká ṣe ìgbéga fún wọn àkànlè kó gbogbo wọn pé ó yá o ìgbéga ti dé o ẹ̀kàn dẹ̀ máa lọ. À ń láti mọ kí ni ipò tí àwọn olùkọ́ wà, ṣé àwọn náà wà ní ìgbáradì, ṣé gbogbo ohun tó fẹ́ kọ́ àwọn ọmọ yìí ṣé lóòótọ́ ni àwọn náà ti dángájíá, ṣé lóòótọ́ ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Ìdánwò tá à ń ṣe lénìí ìyẹn láti rí pé ipò wo làwọn olùkọ́ wa wà o, ṣé ìgbéga tá a fẹ́ fún wọn yìí ṣé nǹkan tó tọ́ sí wọn ni, ṣé nǹkan tí ó yẹ kí wọ́n ká fún wọn ni, kọ́ máa wò ó pé à ń ṣe ní kàn dé bí ẹgbàá ẹ máa lọ kí ni wọ́n máa dùn. A fẹ́ kí ni wọ́n dùn ṣùgbọ́n a fẹ́ káwọn náà rí pé nǹkan tí ìpè tá à ń pè wọ́n sí ìpè tó nílò pé káwọn fúnra wọn kan jígìrì ni káwọn dẹ̀ mọ nǹkan tó ń ṣe nítorí afọ́jú kò lè má fọ́jú dání, àwọn méjèèjì náà máa jọjì sí kòtò ni. Àwọn tó ẹni máa kọ́ ọmọ níléèwé ó yẹ kóun náà mọ nǹkan tí ó ń ṣe. tó ètò ìdánwò tá à ń ṣe ìyẹn láti rí pé ká lè ṣe ìgbéléwọ̀n fún àwọn olùkọ́ wa láti rí pé àwọn náà kúnjú wọn wọ́n dẹ̀ lè ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. Gbogbo akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ló ń ṣàfihàn wípé ìjọba yìí yóò ṣe àṣeyege lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí èyí tí ìjọba rẹ̀ gbé lọ́wọ́ pàápàá jùlọ lẹ́ka ètò ìpèsè ẹ̀kọ́ tó múnádóko fún àwọn ògo wẹrẹ ìpínlẹ̀ Ògùn èyí tí ó jẹ́ àkọ́kọ́ nínú ètò pàtàkì márùn-ún tí ìjọba yìí ń ṣiṣẹ́ lé lórí. Now, at negative side, the elements or mineral elements required by the plant in small. Àgbéga fún àwọn olùkọ́ ilé ìwé ìjọba lẹ́nu iṣẹ́ wọn jẹ́ ọ̀kan lára ọ̀nà tíjọba ìpínlẹ̀ yìí fi ń mú àfojúsùn rẹ̀ ṣẹ lórí ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko fún àwọn ìwé ìpínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí ó kópa nínú ìdánwò àgbéga ti ọdún 2014 yìí sọ̀rọ̀ lórí bí ìdánwò náà ṣe wáyé bó ti tọ́ àti bó ti yẹ. Mo ti kópa lẹ́ẹ̀mejì ilé ìlẹ́lẹ́kejì tí mo kópa nínú ẹ̀ mo dẹ̀ rí pé ìdánwò yìí wọ́n kọ́kọ́ maintain ẹ̀ tán pé ní discipline táwọn sọ pé 9 nǹkan máa bẹ̀rẹ̀ no delay tactics everything wọ́n ṣe bó ṣe tó àti bó ṣe yẹ inú adé dùn kí governors kó tẹ̀síwájú ọlọ́wà fún ṣe
ètò ìdánwò á jẹ́ kí àwọn tá a jẹ́ teachers tá a jẹ́ olùkọ́ ká tó lè múra ṣiṣẹ́ ẹgẹ́ tí mi sọ ayé àwọn ọmọ yẹn náà wọ́n á lè ní tẹ̀síwájú ju báwa náà ṣe lérò nínú iṣẹ́ tíṣà lọ. wọ́n ṣeun púpọ̀ àwa gẹ́gẹ́ bí olùkọ́ a sì tún ń retí sí i látọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí bàbá tí ó dáa tí wọ́n sì ń fẹ́ ìlọsíwájú fún àwa olùkọ́. ìjọba ìbíkúnlẹ̀ Amosu ó jẹ́ ìjọba kan tó yẹ pé ó ṣe ohun tó dára fún wa nítorí pé látẹ̀yìnwá a máa ń rí àwọn ìjọba gẹ́gẹ́ bí ọ̀tá olùkọ́ kí n sọ òdodo ọ̀rọ̀ fún yín I'm a unionist so a máa ń rí pé àwọn ìjọba wọn ò fi ọ̀rọ̀ wa sọ́kàn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó dà ń pé ìjọba ìbíkúnlẹ̀ Amosu ó fi ọ̀rọ̀ wa sọ́kàn lọ́pọ̀lọpọ̀ òun náà ló jẹ́ kí ìgbéga yìí kó wá sáyé lákòókò yìí a sì gbàdúrà fún ìjọba yìí pé kọ́lọ́run kó túbọ̀ ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè dé èbúté ìlérí tí wọ́n ti ṣe fún àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. àwọn tó ṣe àgbékalẹ̀ ètò ìdánwò yìí tí wọ́n tún jẹ́ òṣìṣẹ́ àjọ tó ń rí sí ètò àwọn olùkọ́ nípínlẹ̀ Ògùn gbóṣùbà fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún ìpèsè tó yẹ láti mú àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ilé-ìwé ìjọba ìpínlẹ̀ yìí dòun. ní àkọ́kọ́ à ń láti gbé oríyìn fún ìjọba sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn FCA èèyàn á rí wípé ẹni tí ó bá mọ ọ̀nà òun ló yẹ ká fún sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn ti ṣe ribiribi wọ́n dẹ̀ ti ṣe gudugudu méje especially nípa ètò ẹ̀kọ́ ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé ti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ la fẹ́ sọ àbí gbogbo ìwé gbogbo iléèwé tí wọ́n ń kọ́ àbí gbogbo iléèwé tí wọ́n ń kọ́ àbí gbogbo bí wọ́n ṣe ń sanwó àwọn tíṣà àti gbogbo ẹ̀tọ́ àti gbogbo àjẹmọ́nú àwọn tíṣà kò sí èyí tí wọ́n jẹ wá. àwọn òṣìṣẹ́ mìíràn láwọn iléèwé ìjọba yàtọ̀ sí àwọn olùkọ́ tí àwọn náà kópa nínú ìdánwò àgbéga yìí náà tún dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn fún àǹfààní olówó iyebíye yìí. ètò yìí ó jẹ́ ètò tí ó ń lè jíjá máa jẹ́ kí a lè gbáradì dáadáa àti pé lájẹ́ káwa náà wà focus lájẹ́ káwa náà lè ní ìrònú síwájú sí láti rí i pé gbogbo nǹkan tó tọ́ àti tó yẹ gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ gbìn sínú àwọn ọmọ bí ọjọ́ ọ̀la wọn ṣe rí lájẹ́ káwa náà lè múra sí i láti rí i pé àwa náà kọ́ àgbéra wa ga a tún ṣe ìgbéga síwájú sí i lórí iṣẹ́ wa. owó yẹn ó lọ déédéé even àwọn tí wọ́n wá ṣàṣojú teaching service commission wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ torí pé kí ni wọn ò fi ìgbà kan bọ̀kan nínú wọ́n béèrè nǹkan tó yẹ kán béèrè lọ́wọ́ wa wọ́n dẹ̀ tí wọ́n encourage wa pé ká tẹ̀síwájú ní gbogbo ọ̀nà ní gbogbo tí a bá ń ṣe. bákan náà ni àwọn ọ̀gá àgbà àti àwọn igbákejì wọn náà gbóṣùbà fún gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi rẹ̀ wọ́n wá ń gba gómìnà níyànjú láti túbọ̀ tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ lórí iṣẹ́ ìràpadà ògo ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. inú mi dùn torí pé òtítọ́ ti farahàn ìjọba tá wà nísìnyí wọ́n ń ṣe òótọ́ kò dàbí ìgbà kan tó pé wọ́n mú ọmọṣẹ́wájú ọ̀gá wà lẹ́yìn àti pé ìlànà ẹ̀kọ́ ó ní ìrànlọ́wọ́ àwọn tó ṣetán láti ṣiṣẹ́ ìjọba ṣetán láti ṣiṣẹ́ a lè rí àpẹẹrẹ ní gbogbo ọ̀nà inú mi dùn sí láti bá ìjọba ìṣiṣẹ́ nípò tó wà nísìnyí. لبيك لا شريك لك والنعمة لك والملك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn ti ké sí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tó ń rìnrìn àjò mímọ́ lọ sí ilẹ̀ Mẹ́kà lọ́dún yìí láti jẹ́ àwòkọ́ṣe rere pẹ̀lú gbígbé orúkọ àti ògo ìpínlẹ̀ yìí yọ lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ hajj ní ilẹ̀ mímọ́. gómìnà pàrọwà yìí ní ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2014
lásìkò tó ń bá àwọn ikọ̀ kejì tó gbéra láti ìpínlẹ̀ Ògùn lọ sí ilẹ̀ Mẹ́kà lọ́dún yìí sọ̀rọ̀ ní gbàgede àwọn ọmọ ológun tó wà ní ọ́fíìsì rẹ̀ lókè mọ̀sán nílùú Abẹ́òkúta. jẹ́mọ̀ Ogun state ni wá and òun ló ṣe jẹ́ pé wọ́n ti sọ pé ká kọ́kọ́ gbéra ká tètè máa lọ. a dẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan tá a bá ń ṣe lógùn state àríkọ́ṣe ló máa ń jẹ́. ẹ jọ̀ọ́ ṣe rí Olúwa gba gbogbo ohun tá à ń lọ ṣe. bàbá dá wa á gbà á jìmọ̀ burúkú inú wa máa dùn pé a ti lọ dáadáa a ti dé. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan tán ti bá wa sọ lọ́tún tán ti bá wa sọ lọ́sìn ẹ jẹ́ kán máa rí wa wípé àwọn Ogun state ní lóòótọ́ bí ká ṣe ṣe nìyẹn mo dẹ̀ mọ̀ pé lágbára Olúwa tẹ́ ẹ bá dé báyìí náà àtúnwá pàdé ara káwá alhamdulilayi. ẹ jọ̀ọ́ ṣe rí ẹ ṣàdúrà o àdúrà ló ń gbà agbára kì í gbà. ẹ bá dọ̀hùn ẹ bá wa gbàdúrà fún gbogbo wa lógùn state ẹ gbàdúrà fún wa mo dẹ̀ kí yín fún gbogbo ìfọwọ́sowọ́pọ̀ lẹ́yìn ṣe fún wa. Gómìnà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí gbogbo àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ láti ìpínlẹ̀ Ògùn túbọ̀ tẹra mọ́ àdúrà ṣíṣe fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ yìí pàápàá jùlọ lásìkò tí wọ́n bá wà nílùú Mẹ́kà. lẹ́yìn èyí ni gómìnà àti àwọn olùdarí àjọ tó ń rí sí ètò ìrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà ní ìpínlẹ̀ Ògùn wá fi ọ̀kan lára àwọn àdúrà tí ó yẹ kí wọ́n máa ṣe lé àwọn arìnrìn-àjò náà lẹ́nu. لبيك اللهم لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. alága àjọ tó ń rí ṣètò àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ Mẹ́kà ní ìpínlẹ̀ Ògùn ọ̀mọ̀wé Ishaq Adébáyọ̀ Yusuf náà tún gba àwọn arìnrìn-àjò 1,000 àti 212 tó ń lọ lọ́dún yìí níyànjú láti tẹ̀lé ojúṣe àti ìlànà ẹ̀sìn Islam nínú iṣẹ́ ìjọsìn èyí tí wọ́n ń lọ ṣe. bákan náà ló tún wá ta wọ́n lólobó láti hùwà rere gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ògùn nítorí orúkọ rere tí ìpínlẹ̀ yìí ti fi lélẹ̀ nínú ìrìn àjò lọ sí ilẹ̀ Mẹ́kà láti ọdún 2011 tí ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ yìí ti gorí àlééfà. so advice bí fún ọ ní pé kán jẹ́ ká jí wọn kán jẹ́ kí wọ́n yẹ intention wọn àníyàn wọn kán fọ̀ mọ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. ẹlẹ́ẹ̀kejì náà ni pé kán gbìyànjú àti rí pé àwọn lọ ṣiṣẹ́ lọ́hùn àwọn lọ sùn àwọn dẹ̀ ṣe ájì gẹ́gẹ́ bí ànábì Muhammad bóyá ṣe. ẹlẹ́ẹ̀kẹta ni tí mo ti sọ tẹ́lẹ̀ kán rí pé àwọn jẹ́ tó wá ṣe aṣojú fún Ogun State àti fún ìlú wa Nàìjíríà kán má dọ̀tí orúkọ wa pẹ̀lú ìwàkiwà kán ṣọ́ra wọn. so advice bí fún ọ nìyẹn mẹ́ta yẹn kọ́ lọ́kọ́ dẹ̀ fún wa ṣe pẹ̀lú ògo Ọlọ́run. fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn Ìṣẹ̀yà.